ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ ó tún ti zẹ̀ látẹnu ìjọba Lande eléyìí lẹ́tìkẹ́ ẹ ti mọ̀ pé bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ náà làwọn náà ṣe máa ń jù síta fẹ̀yìn olólùfẹ́ wa eléyìí tún lẹ́tìkẹ́ o ẹ rí àkọlé tá a fi sí orí fídíò yìí ẹ dẹ̀ rí fọ́tò tá a fi sí sórí fídíò yìí náà ó ti zẹ̀ o ìjọba Lande tó ti lahùn síta o ó tún gbé àwọn àṣírí kan jáde láàrin òun àti Fúnkẹ́ Akíndélé gbogbo la mọ̀ Fúnkẹ́ Akíndélé òdú ni kò ń ṣe àìmọ̀fólókò eléyìí tún gbẹnu tán o mo ní kò ń ṣe èmi nìkan ni màá dá gbọ́ kí n mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa náà torí eléyìí kan ó gbẹnu tán èmi gan lanu màá fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ nǹkan tí ìjọba Lande tó sọ àṣírí tó tú láàrin òun àti Fúnkẹ́ Akíndélé so nǹkan tẹ́ bá rí sí èrò tẹ́yìn bá wá rí sí àṣírí tó tú yìí ẹ bá wa kọ sínú comment section expression tẹ́ bá rí bẹ́yìn bá ṣe feel lórí nǹkan tó sọ yìí bóyá nǹkan tó sọ bóyá òótọ́ ni bóyá right àbí kò right ẹ bá wa kọ sínú comment section so ẹ má yẹ kí n dá wa lágara tó bá jẹ́ pé àkọ́kọ́ tí ń rè tẹ́yìn máa bá wa pàdé lórí ìkànnì yìí ẹ má hesitate láti bá wa bọ́wọ́ lu subscribe button kẹ́dẹ̀ bá wa share so ẹ jẹ́ ká lọ sọ̀n ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí ìjọba Lande sọ ó yá let's go there. àti Fúnkẹ́ Akíndélé yẹn àti Fúnkẹ́ Akíndélé nígbà tí mo lọ bá a ṣiṣẹ́ mo lọ bá wọn ṣiṣẹ́ odidi oṣù kan ni mo lò ní kíní wọn Amen Estate a whole 1 month wọ́n pọ̀ o I no just do me I no dey cap odidi oṣù kan ni mo lò ní Amen Estate mo ń lo Lexus 350 white gbà yẹn ìgbà míì mo níyàwó èmi ń gbáyọ̀bọ̀ mo máa bóyá láàrin ọjọ́ mẹ́ta tí n bá wò pé àní níṣẹ́ lọ́la mo kàn lè sáré wá odidi oṣù kan àti Fúnkẹ́ Akíndélé kò fún mi 150,000 mo fọlọ́ ọba búra ṣe industry yẹn see the reason why I'm saying this for all you upcoming anybody tó bá fẹ́ lóyìn tọ́lọ́n bá ti bá yín ṣe tẹ́ bá ti norúkọ ẹ má rí anybody bí gbà wípé Ọlọ́run sẹ́ẹ̀mọ́ nǹkan tán fi jẹ mí gbà yẹn bí wọ́n ṣe mẹ́sẹ̀jì mi mo ṣe fídíò kan ni o Lande speak English ìyá ọgbà mi I do one video wey be say she come like and she message me I no dey message anybody I dey like this she tell me say ìjọba àti Fúnkẹ́ tó bá dẹ̀ bá ń sọ̀rọ̀ voice wọn fine wọ́n máa sọ̀rọ̀ gentle cool gbogbo all the time wey I work for her tí mo fi ṣiṣẹ́ ń bẹ̀ àjọ take a picture ìlòdè kò sí àfojúlẹ̀ mo fọ́ bàbúrà àjọ ní picture ẹyọ kan èmi dẹ̀ lélẹ̀ mo yẹ ti kí wọ́n máa bẹ̀bẹ̀ kí mo fẹ́ ya picture kẹ wá máa insult mi kí fi Wizkid wà bí báyìí kó dé mo kàn máa kí Charlie àgbáwo ni kí Davido débì èmi ò wà photogenic nígbà yẹn mo rí pé mo fẹ́ lọ bá Fúnkẹ́ Akíndélé ṣiṣẹ́ inú mi dùn pé